Mímọ́ mímọ́ ọba mímọ́ ọba tí ń jẹ mímọ́ tí ń ṣe mímọ́ tí ń gbébi mímọ́ kábíyìn ò sí Elédùmarè ọba gbogbo ọba pátápátá ọkọ opó ìbà fún bàbá ètò yín ètò tẹ́ fọwọ́ sí tẹ́ ní ká máa lọ pé kì yóò sí nǹkan kan bí kò ṣe pẹ̀lú ìgbàlà àti orí ọ̀fẹ́ yín òun ni àtúbọ̀ wá lẹ́ni Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ́pọ̀kọ ẹ̀kọ́ mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrè gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà ẹ̀yin náà mo mọ̀ pé ẹ mọ̀ nlé pé kì í ṣe èmi nìkan ni màá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bí ayé kò tọ́ mo lálejò lénìí ẹja ńlá ni wọ́n òǹṣeré tíátà lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n pàápàá ẹ wo nǹkan mo gbé wá fún yín lénìí ẹ ṣáà pé gbogbo àwọn tí wọ́n sí nítòsí yín ẹ jẹ́ kó máa yé wọn pé wọ́n gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ máa wo ètò tèní nítorí pé kíni bẹ́ẹ̀ bá tún pè mí lẹ́yìn tèní mi ní dá yín lóhùn ẹ̀yin náà mọ̀ bó ṣe ń lọ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù àlejò mi máa wọlé ní ìsìn á wá bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. Sórí ètò Gbajúmọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lé báyìí. tó ẹ jẹ́ n kọ́kọ́ kí pé ẹ gbà mí láàyè pé wọ́n wá sórí ètò yín gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n wò mí nínú ilé nílẹ̀ yìí ni àti lókè òkun ni mo dúpẹ́ mo kí yín o ẹ kú ilé ẹ kú bó ṣe gbà tí gbogbo wa ń yí mọ́ Ọlọ́run jẹ́ ó nípa òkú ní nípa burúkú o ọkàn wa ó tún bẹ̀ balẹ̀ o àríbá ti ṣe àárọ̀ náà gbégbá o Nàìjíríà ò ní bàjẹ́ o. àmín àmín ẹ dárúkọ yín fún àwọn tí bóyá wọn láǹfààní àti mọ̀ yín tó jẹ́ orúkọ ìnagijẹ yín ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yín sí bóyá kẹ́ dárúkọ yín fún. orúkọ mi ò yí padà Adéyẹmí lórúkọ bàbá mi Yẹmí lórúkọ tèmi àwọn èèyàn tó máa pè ní St. Lawrence so Adéyẹmí Yẹmí Lawrence ọmọ ìlú wo gan ni. ọmọ bíbí Ilé Ifẹ̀ lèmi Ilé Ifẹ̀ l'Ọ̀ṣun state. Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni. ní agboolé ibo ni tí. tó agboolé Ajámapó ni. Ajámapó báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ yín. ẹ ṣe wọ́n sọ pé Lákétu Lórèjà Lákétu Lórèjà àwa là máa fọba jẹ́ Ilé Ifẹ̀. bàbá mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wò yín báyìí tí wọ́n jẹ́ olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin wọ́n á fẹ́ mọ bí kékeré yín bó ṣe lọ àwọn iléèwé wo ni ẹ lọ ibo lẹ dàgbà sí gan. ìlú Ìbàdàn lèmi dàgbà sí a bí mi ní ọdún 1948
mo lọ sí school Methodist school Akintola Road lẹ́kùtẹ̀dó gbàyẹn Queen Cinema ṣì wà ń bẹ̀ gbogbo later mo wá lọ sí Iléṣà Grammar School torí school tí mo lọ tó jẹ́ secondary school fẹ́ẹ̀ tó 5. kí nìdí? àwọn òbí mi ò lò lọ wọ́n bá ti lé mi fowó school tí n bá ti lọ school jẹ́ bá tó lówó ni wọ́n tó padà torí ẹ̀ mo hùnù gbọ̀ngàn kí n tó jáde ní iléèwé secondary àmọ́ ṣáńgbà tó Ọlọ́run ó gbé bí ṣe dé mo ríṣẹ́ ní NTA Ìbàdàn ní NTA Ìbàdàn yẹn náà ti wá rán mi lọ sí University of Ife tí mo lọ ṣe theatre management through ọ̀gá mi kan tó jẹ́ senator ní ìsìn Rónkẹ́ Òkúsànyà àti Yẹmí Ògúnbíyì tó jẹ́ managing director Daily Times ń gbà yẹn so through wọn ni mo ṣe lọ sí University of Ife mo wá lọ ṣe theatre management. ọdún wo nìyẹn gan? kí ni Yorùbá ṣe máa sọ wọn ní ìgbà ayé bàjẹ́ ládìẹ ń ṣeré òṣùpá bàbá ní àmọ́ kan ní ìsìn yọmọ ti fẹ́ẹ̀ tó 30 ọdún mi tó ráwà gan gidi ti Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. ọ̀tọ̀ ni kí ẹ ní ẹ̀bùn àti ṣe tíátà ọ̀tọ̀ ni kẹ́ ẹ wò pé bó tiẹ̀ ti ṣe gbà ní ìjàre bóyá ìyẹn ni òun fawó gan ló fà yín wọ ìdí iṣẹ́ tíátà. ṣé rí èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìyàtọ̀ kan tó wà nù ìgbé ayé tèmi tí mo mọ̀ torí téèyàn bá mọ̀ pa ẹni ọmọ sọ ni pé Ọlọ́run ni mo bá mi ṣe àti kékeré ni mo ti láìkì iṣẹ́ tíátà nú agboolé Amúgbẹ̀kún Ìbàdàn mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà Démọ́lá lórúkọ tíṣà wa ń gbà yẹn wa primary 4 Démọ́lá Adégòkè or something lórúkọ ẹ̀ ń gbà yẹn ó kọ́ wa bí èèyàn ṣe máa ṣe tíátà mo tún wá kúrò bẹ́ẹ̀ mo lọ sí Guduwili lesson ni o kì í ṣe Guduwili grammar o lọ́dọ̀ ọmọkùnrin kan ọmọ Ghana ni ìyẹn náà tún láì torí ti drama ló jẹ́ kí n kú lọ́dọ̀ Démọ́lá lọ́dọ̀ Guduwili so bẹ́ẹ̀ mo tún ṣiṣẹ́ tíátà bẹ́ẹ̀ níjọ́ mo àǹtí skul bọ́ lọ́jọ́ kan náà sọ pé bàbá Ògúnmọ́lá ń ṣeré ní Òbí Sẹ̀sán hall mo fi owó oúnjẹ mi pamọ́ wọn ọ̀nà torí sílé kan ni pàtó mo adébẹ̀ àwọn mi ti pé ọmọdé yẹn nìkan kan ò tẹ̀lé kí ló ṣe àwọn fẹ́ wo drama wọn ní kí n wọlé wọn ò gbó lọ mi wọ́n ṣe Àlàbá Ẹlẹ́mu bàbá ń gbà yẹn bàbá Ògúnmọ́lá ló ṣe iṣẹ́ yẹn mo wá wò pé ọkùnrin yẹn gun ọ̀pẹ ó dẹ̀ jábọ́ tòótọ́ ó ga ọ ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ̀ tí máa kú bóyá ni máa ṣiṣẹ́ tó wù mí torí èmi máa bá àwọn eléégún káàkiri Ìbàdàn ni àwọn eléégún rìn àwọn àdè yìí kájọ là so mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn bàbá mi ò láìkẹ́ ìyẹ́ alágbe àkọ́rọ́ gbowó lọ́ọ̀ mi alágbe wọ́n mi tẹ̀lé eégún ká torí Ìjẹ̀ṣà ni bàbá mi ó lè sọ Ìjẹ̀ṣà ju Ifẹ̀ lọ. ṣé lóòótọ́? bẹ́ẹ̀ ni. ó dáa ó yẹ ẹ sọ ẹbẹ̀ sí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fún mi ẹ jẹ́ ó jẹ́. kí n máa sọ Ìjẹ̀ṣà bó bá sọ Ìjẹ̀ṣà rí màá jẹ́ agbádùn. yìí ṣe lóòótọ́. so on a more lighter note mo kúrò ní Ìbàdàn gbà tí mo rí admission sí Iléṣà Grammar School and that was the only time mo kúrò ní Ìbàdàn lọ ṣe school bò mí. Iléṣà Grammar School yẹn mo ti wá jáde ní form 4 mo sá kúrò náà ni orí jàǹgbọ̀n pọ̀ àwọn ṣáà àgbàlagbà máa gba nǹkan lọ́wọ́ èèyàn àgbàlagbà máa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa àwọn òfin tiwa dáràn a sì yí mólè jíjà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. a ti gbọ́ pé ìrìn àjò tíátà yín báyìí ló ṣe bẹ̀rẹ̀ ṣé ó wá ní abẹ́ ọ̀gá kankan tẹ́ ẹ tún ti kọ́ iṣẹ́ mọ́ iṣẹ́. ọ̀gá àwọn ọ̀gá lèmi bẹ́ẹ̀ ni torí pé ìránṣẹ́ yàtọ̀ sí òjíṣẹ́ mo sọ mo dẹ̀ fi gbogbo ẹnu sọ lórúkọ àwọn tó ti ṣeré tí wọ́n ti rí ṣe ń díẹ̀ torí pé even àwọn ọ̀gá tó tún jẹ́ àwọn ọ̀gá tó máa ń sọ pé ọ̀gá wa lọkùnrin ọgbọ́n torí pé mi ò bára mi jẹ́ ṣe rí iṣẹ́ tíátà ìyẹn máa ń mú wá látọ̀run ni yàtọ̀ sí ní táà ń rí ní ìsìn ẹ̀rí èké dáyé làásà dápòmù pé àwọn ọmọ wa ọba yọyàn lẹ́ ní ìsìn kí wọ́n wọ ṣòfò sí bẹ̀rẹ̀ ẹ̀ tí ì ṣe tíátà ọkàn ṣáà ń polówó ara wọ́n máa tibẹ̀ lọ́ máa ṣaṣẹ́wó létà torí ẹ̀ lèmi ò ṣe darapọ̀ mọ́ wọn púpọ̀ mọ́ torí pé ń gbọ́ èèyàn bá tán lẹ̀ náà là máa pe àwọn ará abílẹ̀ kejì ẹni iṣẹ́ tí mò ń ṣe ó pè mí tán bá pè mí wọ́n bá wọn ṣe but àwọn tó mọ yìí tíátà láti bẹ̀rẹ̀ wá wọ́n máa pè mí nínú fíìmù tẹ́ bá ti rí mi ó náwó ni torí mo wọ́n wó sámọ̀ mo wọ́n wó mọ́ gan-an débi pé tán bá pè mí mo bá ṣàánú ẹ̀ náà láàmú gbà ẹ mọ̀jà sọ mi lórí tẹlifíṣàn owó mi pọ̀
owó mi pọ̀ àwọn tí wọ́n mọ̀ pé owó mi pọ̀ àmọ́ ṣá Ọlọ́run ò ti torí ẹ̀ fìyà jẹ mí torí Ọlọ́run fi rán mi ni èmi ò lọ́gàá o èmi ò lọ́gàá o látòrí bàbá Sàlá lèmi ti ń produce wọn ní NTA Ìbàdàn ẹ béèrè NTA Ìbàdàn yẹn àwọn náà rán mi yunifásitì kí lọ dúró ládìpọ̀ bíná kú ńgbà yẹn màmá bí ọdún dúró ládìpọ̀ ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn ń wò àmọ́ ṣáwọn ò ṣe ìwà àbàjẹ́ kankan sọ́dọ̀ wọn gbogbo ń tá a bá ṣe ẹ jẹ́ ká fi àdúrà síwájú Ọlọ́run ní máa bá mi ṣe bí mo bá délé ní Ọlọ́run ló bá mi ṣe I've been to almost 44 countries of the world lórí ọ̀rọ̀ tíátà náà ni lọ́mọ kan wà dúró nílé ní máa húra álẹ̀ torí pé kí wọ́n bá lè ra fíìmù òun èmi ò ní bá wọn ṣe. ìgbà tẹ́ ẹ máa kọ́kọ́ kúrò nílùú yìí pé iṣẹ́ tíátà gbé yín jáde ìlú wo ló gbé yín lọ? Mexico ni. eré ètè wo lẹ lọ polówó ẹ lọ? Yemọja written by kíní ló kọ Ahmed Yerima DG National Theatre tẹ́lẹ̀tẹ́lẹ̀ is now deputy chancellor ní Redeemers University lẹ́dẹ̀ wọ́n ti move lọ sí permanent site wọ́n sì lẹ́yìn a lọ America a lọ England a lọ Cuba kò sí aṣáà káàkiri ni bí ó ń fún ẹran àmọ́ ṣe àdúpẹ́ pé ó pé. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Bàbá àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ yín lóbìnrin wọ́n láwọn ní àwọn ìbéèrè táwọn fẹ́ bi yín yálà nípa nǹkan tí wọ́n ti kà bí tí wọ́n ti gbọ́ nípa yín tó wá ṣe bí ẹni rú wọn lójú àwọn tó ní ìbéèrè ní àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀ ìdí nìyí tá a fi gbé abala tá a fẹ́ wọ̀ yìí kalẹ̀ abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. ẹ sọ ẹ já sojú abẹ ń kó. orúkọ mi ni Tósìn Olúwọlé mo sọ láti dí òrò lẹ́kọ̀ọ́ mo fẹ́ béèrè question lọ́wọ́ bàbá Suara ni ẹjọ́ kọ́mẹ́dì tó máa ń fún wa yẹn àbúrò yẹn ń gẹ̀ẹ́tì ẹ̀ ṣé wọ́n lọ school ẹ̀ ni àbí kò yí wa ẹjọ́ a fẹ́ béèrè kẹ́ ẹ sọ fún wa ẹjọ́. ṣe rí ìlànà kan tó yàtọ̀ sí gbogbo ìlànà ṣeré orí ìtàgé ni ìlànà apanilẹ́rìn n tó lè burú jù láyé ni kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ ní intention wípé kẹ́ ẹ tẹ́ ẹ sọ fún ọ̀rẹ́ rìn kọ́mọ́ ààrẹ rìn ẹ rí ìgbà tí èèyàn bá fi oògùn inú irun tó fi ń worí fífọ́ ni ìdójútì ni ìdójútì ni ìdí nìyí tí wọ́n fi sọ fún most of ṣe rí kọ́mẹ́dì a máa fi ràn yàn ni. ẹ jẹ́ àpadà sójú àgbà. orúkọ mi ni Yomi Isaac mo fẹ́ béèrè nípa lọ́wọ́ bàbá Suara pé ifá tó máa ń dá ẹ síbẹ̀ yìí máa ń dá lójú ayé nìyẹn nǹkan tí mo kàn kọ́ ìbéèrè tí mo ní fún ọ náà nìyẹn. bẹ́ẹ̀ ni èmi a máa dáfá torí pé babaláwo ni bàbá tó bí mi òun ò fi ṣẹṣẹ ṣe tẹ́ ẹ bá dárúkọ bàbá mi nìbàdàn lónìí àwọn yàtọ̀ àṣẹ ń tọ́jú àbáyé lè ti Ísírẹ́lì jáde àmọ́ ṣá mo gbàgbọ́ wípé béèyàn ọba dáfá ẹjẹ́ á da béèyàn bá fẹ́ represent ọlọ́pàá ṣe mọ́ represent wọn dáadáa ẹ má jẹ́ àdáfá mọ̀sínú mọ̀síkùn ká má dáfá arọ́ ẹ má dáfá arọ́ ẹ má dáfá arọ́ nítorí tí ọmọ béèrè ẹ rí ẹ bá lẹ́ẹ̀ tẹ́jú mọ́ ẹ dákun ẹ má bínú o mo fẹ́ sọ ìwòrì méjì sọ fún wa pé ẹni abábáàdé làbá ilé ẹni ajábábá lajá lọ bàtà ò ní fẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ tó dí àfẹ́jì kókó òwòrì tí ó tẹjú má kápò rẹ̀ gírígírí ó ní èjì kókó òwòrì fàtẹjúmọ́ mi omi rè èjì kókó òwòrì bọ́ ọba tẹjúmọ́ ni à máa lówó lọ́wọ́ ẹni tó ń dá ìwòrì méjì tí ń purọ́ fẹ́ lòmí ṣé yóò lò ó lọ ó lówó lọ́wọ́ ìgbẹ̀yìn ò ní dá àtúbọ̀tán sí ìlọ̀rọ̀ màmá àtúbọ̀tán lọ̀rọ̀ ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run o dáfádáfá yóò máa jẹ́ o àmọ́ ṣá ilé tó bá jó tọrọ ọ̀bẹ ni ẹ dá o àmì èmi ò fi ṣiṣẹ́ ṣe o. ẹ fi ṣiṣẹ́ ṣe mo ìfẹ́ bí yín náà ni pé ṣé tẹ́ ẹ bá ṣe iṣẹ́ tíátà ṣé ifá ni ẹ máa ń dá. tí n bá lọ ìlú òyìnbó gan yín máa tì mí lójú láì sọ fáwọn nígbà tí mo lọ sí Cuba àwọn èèyàn believe pé torí school bí tá a lọ ifá náà ń dá ń bẹ̀. bí ọmọkùnrin yẹn ṣe wá mọ̀ mí òye mi yẹn ọ̀gá wọn bẹ̀ ó kàn náwó sí mi ní kí n ṣàdúrà èmi gán gidi o mọ̀ mo á dìde ìyẹ̀rẹ̀ ló kó sí mi lẹ́nu mo ti wá sún ìyẹ̀rẹ̀ tán mo sì fira mi hàn bá a ṣe dọ̀rẹ́ nù torí ó tó ọ̀sẹ̀ méjì tí ẹni tó ṣe olórí Yorùbá ní Cuba tó kú làwa débẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pé ká má padà wá mọ́ pé kí n má padà wá mọ́ mọ̀mọ́ ẹ̀bùn Ọ̀yágbọ́lá náà sọ pé kí n má padà wá mọ́ láti Mexico
bẹ́ẹ̀ ni torí àwọn ni ambassador Nàìjíríà ní Mexico gbà yẹn mọ̀mọ́ dáadáa ni. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Suara òun lẹ ti ń gbọ́ látẹ̀kan lẹ́nu wọn yìí ṣé yìí wá ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọn yálà nípa aṣẹ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ fún yín báyìí ṣé ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí kì í ṣe kan tí bàbá ò wá ní ojú wọn ní ta pọ́npọ́npọ́npọ́n báyìí bàbá àgbà ò ní tán lórílẹ̀ èmi ní ìdánilójú pé tá a bá tún gbé yín wá sórí ètò yìí ẹ jẹ́ wa ní hò. ẹ bá ti pè bí wọ́n jẹ́. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Táíwò Àjàyí aya Aláìsẹ̀t. Gbajúmọ̀ ní ètò ní Gbajúmọ̀. ẹ máa wò ó ẹ má fọwọ́ kan dáyàlì yẹn o ẹ má lọ bòmí o ẹ jókòó ẹ sẹ́ńgẹ̀ síbẹ̀ o ẹ máa rọra o. bàbá abala tèmi àti yín fẹ́ wọ inú ẹ̀ yìí abala tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè ìṣe àti àṣàlẹ̀ Yorùbá ni abala ṣó láyà òun ni a wà báyìí mi ò tó bí yín ní ìbéèrè àwọn olólùfẹ́ yín lé àwọn ni wọ́n ní bí yín wípé bàbá Suara ṣe ẹ láyà. mo ní àyà. ẹ ní àyà. ṣùkú tó wà níwájú èmi àti yín ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bàbá ẹ ní àǹfààní àti mú mẹ́ta fúnra yín mẹ́ta tẹ́ ẹ bá mú yèmí ó bí yín ẹ dẹ̀dá àwọn olólùfẹ́ yín lóhùn lé ní ó bá tán. kò sí nǹkan kan lánìí nǹkan kan ò ní wo ẹ̀sìn eléyìí tí wọn bá mú ẹ máa fi kún. ó yẹ kẹ́ ẹ lè gba gbogbo ẹ̀. tó lánìí nǹkan kan ò ní wo ẹ̀sìn ni. ení ó de ní o ó di méjì o ó di mẹ́ta. wọ́n lórí la fi mẹ́rin láwo bí ẹ bá forí mẹ́rin láwo tata bá lọ kó sí lójú kò mọ̀ ní ráàyè mu àbí. kí lẹ wá fi mú ẹ má tu bàbá ẹ má tu ẹ ṣàbẹ mi kò ẹ má tu òjòrò ni mi ò fẹ́. no òjòrò kan. no òjòrò bẹ́ẹ̀ ni no òjòrò. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín àwọn olórìṣà wo ni bàbá Mọ́gbà jẹ́ olórí wọn. Onímọ̀gbà la máa ń pè wọ́n. Onímọ̀gbà lẹ máa ń pè wọ́n àwọn olóòṣà wo ni. àwọn olóòṣà Ọlọ́bàtálá ni Ọlọ́bàtálá àwọn eléégún náà sì máa ń ní. wọ́n ní bàbá Mọ́gbà wọ́n bá tàn ọkọ̀ mọ̀ tara rẹ̀ bàbá Mọ́gbà. àwọn oníṣàngó bẹ́ẹ̀ ni àwọn oníṣàngó ni. Ṣàngó ni àwọn ọmọ jìnnà tá a tó tọ̀ ni. àwọn ni olórí wọn máa ń gbọ́ máa ń polówó. Olúkòso àbàbẹ́ wọn ò tó bẹ́ẹ̀ o. ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì tí mo máa bí yín wá ní Báńkúnlé ilé onílé lọ́mọlọ́mọ ń kún o Báńkúnlé ilé onílé lọ́mọlọ́mọ ń kún o ta ni yóò bá mi kúnlé ọ̀dẹ̀dẹ̀ bàbá mi. irú ewì àtẹnudẹ́nu wo nìyí nílẹ̀ Yorùbá. ní abáwo nípa tìtàn àwọn ọmọlẹ́yìn ní Ṣàngó ní kọ̀ lára alé Báńkúnlé ta ni ó Báńkúnlé bàbá tèmi ilé onílé lọ́mọlọ́mọ ń kún ewì àtẹnudẹ́nu tó wá láti tí wọ́n máa ké bí èèyàn bá ń ṣègbéyàwó. bẹ́ẹ̀ni kí lórúkọ tá à ń pè é. ẹkún ìyàwó. ẹkún ìyàwó bẹ́ẹ̀ni ẹgbàá torí obìnrin ó ń lọlé onílé ni ọmọ ọlọ́mọ ni wọ́n máa sunkún wípé ta ló fẹ́ bá òun kúnlé bàbá tòun. èmi náà tún gbèdì fún yín lórí ọ̀rọ̀ Yorùbá o mi ò jẹ́ àwọn pé tó gbọ́ Yorùbá tún wà lórí. bàbá ń gbìyànjú náà ni Ọlọ́run ó jẹ́ kó dá já síbi tó dáa àṣẹ̀ṣẹ̀ jáde sídà kan ni. àmín. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta tí mo máa bí yín igi wo ni Yorùbá fi ń ṣe òrí. igi tí wọ́n fi ṣe òrí. bẹ́ẹ̀ni.
kọ́tẹ́ ẹ̀dẹ̀ mọ́ ni. Orúkọ ẹ̀ ní mọ̀ mo ti bá pàdé léjìgbò rí. Ìdí òrì. Iṣẹ́ ìdí òrì. Igi tán máa fi ṣe òrí. Èmi ò rántí orúkọ ẹ̀ báyìí. Ẹ rántí? Òun ni à ń pè ní igi ẹmi. Igi ẹmi. Bẹ́ẹ̀ni, igi ẹmi òun ni wọ́n fi máa ń ṣe òrí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bàbá, kì í ṣe pé èmi gbọ́ Yorùbá ẹ̀yin gbọ́ Yorùbá àti pé ẹ̀yin bàbá wa náà lẹ́jẹ́ oyè wa pé Yorùbá gùn. Ṣé èmi gbèdì fún yín ẹ gbìyànjú Ọlọ́run ní gbèdè náà lẹ́nu yín Ọlọ́run ní gbèdè Yorùbá ò lè parun lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá ò lè parun lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ bàbá abala tá a fẹ́ fi parí ètò lénìí abala Gbajúmọ̀ ń jó ni. Bàbá ẹ jẹ́ mi àti yín á fẹsẹ̀ rájú díẹ̀. Ijó tí mo máa jó ẹ̀ máa jó. Irú ijó wo ni? Èmi ò jó. Èmi gan á yà yín lẹ́nu pé mi gan ẹ wò ẹ jọ ẹ bá ń gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ ń bá bàbá jó. Rí pé kì í ṣe ijó báyìí tí mo ti rírọ àlejò tí mo ní gbọ́dọ̀ bẹ́mi náà lábo. Mo tiẹ̀ jẹ́rìí mo jẹ́rìí. Ijó tèmi àti yín jó tán sí ní ìsìn bàbá talent tó kọ. Mo mẹni tó kọ Prince Adékúnlé. Prince Adékúnlé bẹ́ẹ̀ ni kí ni wọ́n pe àkọlé àwo yẹn. Wọ́n retí ẹlẹ́yà. Bẹ́ẹ̀ ni ayé mi retí ẹlẹ́yà. Ẹ wo àgbà ò ní tán lórílẹ̀ bàbá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ẹ ti dàgbà ẹ̀ ní dàgbà àyà láti iléeṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ ìyẹn iléeṣẹ́ April Ventures wọ́n ní ká fún yín ní ẹ̀bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Sunshine gèlè wá láti iléeṣẹ́ Mojola stores aṣọ láti iléeṣẹ́ Àjọkẹ́ Textiles àti ẹ̀bùn lóríṣiríṣi tí a lè dárúkọ wọn tán. Kí lẹ ní sọ fún un. Tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún wa lẹ́bùn tẹ́ ẹ fún iléeṣẹ́ April Ventures ní ẹ̀bùn yín tó wá gbé fún mi tó ẹni tó jẹ́ atún ara ṣe nù yín Ọlọ́run ọba yóò bá atún náà ṣe o torí àwọn bàbá wa sọ pé ẹni tí bá ti ń tún tẹnìkejì ṣe Olódùmarè ní bá tún tiẹ̀ ṣe Ọlọ́run ó tún ti náà ṣe o àwọn mọ̀mọ́ wa náà tí wọ́n tún ta textile tó ń taṣọ yìí iná ò ní gbaṣọ ara yín o aṣọ ara yín àwọn ọmọ yín ni o iná ò ní gbaṣọ ara yín o gbogbo àwọn yòókù náà tó ń dá ẹ̀bùn jọ sínú páyà àti ilé April Ventures torí pé eṣinṣin níyìn ẹ̀mọ̀yàn kẹ́ tó fọwọ́ kàn yẹn mísà ìdérí tẹlifóònù kọ̀ nínú ilé ni gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe yọ́ ọmọ bọ́mọ aráyé lára mu ni o bẹ́ẹ̀ ni o iléeṣẹ́ yín ò ní jóná o wọn ò ní fi yín pìtàn burúkú di iṣẹ́ yìí ọmọ iṣẹ́ ń bí lónìí yóò padà wàá dọ̀gá ni ojú ò ní tì yín o ojú ò ní ti Ọlọ́run ojú ò ní ti ẹ̀yin náà o ẹ ṣeun o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ ṣiṣẹ́ lórí ètò yìí náà
ọlọ́run ọba yín ṣe ti yín o ọlọ́run ọba yín ṣe ti yín o ọlọ́run ọba yín ṣe ti yín o bẹ́ẹ̀ bá ti ń sọ ọmọ aráyé ọmọ gbà bẹ́ẹ̀ o bí ó ṣe rí nu o àwíṣẹ́ ń ti fá o àfọ̀ṣẹ́ ń tọ̀rúnmìlà ń tá a bá wí lónìí káàrọ̀ ọ̀rọ̀ ọmọ ni o àṣẹ ń bẹ wájú. ilé tiwa tó lọ báyìí pẹ̀lú gbogbo nǹkan tí bàbá wa Suara tí wọ́n sọ pátápátá bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kó rí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ bí wọ́n ṣe sọ yẹn bẹ́ẹ̀ ni yóò rí nínú oníkálukú wa Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀.